Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil karim. Ọpẹ́ ni fọ́lọ́run bá Allah, Rabbul Izza wa Jalal, ọba tí ó tóbi jùlọ, ọba tí ọlá ìga jùlọ, ọba oníkẹ́ jùlọ, ọba aláàánú jùlọ, ọba tí ó dá wa ní ọmọ ẹ̀dá ènìyàn ní pípé, tó wá tán wa sójú ọ̀nà Islam. Àmọ́lé lọ́pẹ́ o, àmọ́lé lórí o. Àwọn àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ Olúwa wa kódà kó máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó wá mi tó wá ní iṣẹ́ ìmọ̀nà tí ó wá jẹ́ iṣẹ́ náà ní pípé ọlọ́ọ̀lọ́ ìkẹ́ àánú ẹ̀ kó máa lékún bá àwọn ìyàwó rẹ̀, bá àwọn ẹbí ẹ̀, bá àwọn sàábé ẹ̀, bá gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà tó gbé kalẹ̀ di ọjọ́ ìkẹyìn. Àmín ya rabbal alamin. Lẹ́yìn náà mo kí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àná Ọlọ́run ìkẹ́ kó dà kó máa lékún bá yín níbikíbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ̀yin ọmọ wa nínú ẹ̀sìn Islam, eléyìí tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ lénìí nǹkan tó tóbi ni, nǹkan tó jẹ́ pé ó ṣe gbòógì lára, kódà ó kó nínú nǹkan tó ń kó lára, ṣùgbọ́n àádọ́ ẹ̀ lọ́lá púpọ̀ jù ni. ṣé nǹkan tá a fẹ́ bá wa sọ lẹ́yìn tó bá wà nínú ilé kan, ilé yẹn máa yan ìmọ́lẹ̀ Ọlọ́run á dé nínú ilé yẹn. Tó bá wà nínú ìdílé kan, ìdílé yẹn á yan àyànjú. Tó bá wà nínú àwùjọ á tò, á ní àlàáfíà. Kódà kó bá wà nínú ìlú ọ̀hún náà á ní ìtura, á tún àwọn ọmọ aráàlú lára. Kọ̀dà bá sọ̀rọ̀ lórí ẹ̀, ilé mọ̀ pé kò ń ṣe nǹkan tó kéré. Òun náà ni nígbà tí Olúwa mi nínú àyàtà máa ń kà pàtó náà ń ròyìn àwọn tó wà lójú ọ̀nà tó ṣe déédéé. Ihdina siratal mustaqim. Ọlọ́run tọ́ wa sójú ọ̀nà tó ṣe déédéé. Sirata ojú ọ̀nà kan, an'amta alayhi ojú ọ̀nà táwọn èèyàn tó ti yọ́nú sí. Ojú ọ̀nà yìí nǹkan tá a fẹ́ bá a sọ ó ń bẹ nínú ẹ̀. Nígbà táwọn afáàní àwọn olówà lójú ọ̀nà tí Ọlọ́run yọ́nú sí, wọ́n ní mina nabiyyin nínú àwọn ànábì Ọlọ́run, wa shuhada nínú àwọn tó fẹ̀mí balẹ̀ fún Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Lẹ́yìn náà wa siddiqin nínú àwọn olódodo. ṣẹ́rí nǹkan tá a fẹ́ bá a sọ̀rọ̀ lẹ́yìn òun náà ni òdodo o. Kéèyàn jẹ́ ní òdodo, kéèyàn ṣe ìṣesí òdodo, kéèyàn dúró ti òdodo nígbà tó yẹ kó dúró ti òdodo. Nǹkan ńlá ni, nǹkan ńlá la fẹ́ bá a sọ lẹ́yìn. Ó ṣòro láti ṣe. Tá a bá pè wọ́n, tá a bá pè àwọn pé ta ni àwọn olódodo, gbogbo ẹ̀rọ náà la máa ní olódodo ni mí o. Ṣùgbọ́n nígbà tí ẹ bá wà láàrin ibì kan tó yẹ kẹ́ ti lo òdodo Ọlọ́run, òdodo Ànábì sallallahu, òdodo Islam, ibẹ̀ ẹ̀ náà ti mọ̀ pé ẹbí mi, bàbá mi mà ní ọ̀fẹ́ ní ó jẹ̀bi yìí. Ṣé máa dúró ti ìyẹn tó ń ṣe bàbá mi lórí bàbá mi? Ṣé máa dúró ti ìyá mi lórí ìyẹn tó ń ṣe ìyá mi? Oníkálukú á lọ sáìdì pẹ̀lú àwọn èèyàn tí ó mọ̀ ni, tó súnmọ́ ni. Ọ̀rẹ́ á sáìdì pẹ̀lú ọ̀rẹ́ ní púpọ̀ ọgbà. Ṣẹlẹ̀ àfáà kan ó fẹ́ làjà ìyàwó àti ọkọ, ó wá ní kó lọ pa àwọn mọ̀lẹ́bí wọn wá. So ìgbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ń ká fún àfáà pé báyìí lọ́rọ̀ rí, àfáà wa kọjú sí bàbá ọkọ pé àlàyé ló ṣe kalẹ̀ yìí o. ṣẹ́yìn náà rí pé kí ni ó clear ń pé ọmọ yẹn ló jẹ̀bi, ọkọ ló jẹ̀bi, ìyàwó ló jàre. Ó ní bẹ́ẹ̀ ni a mọ̀ àfáà, ṣùgbọ́n ṣé àwa sáìdì pẹ̀lú èèyàn tó ń ṣe ọmọ tiwa ni? So ló máa pé nǹkan tí ó nágbára láti ṣe ni òdodo la fẹ́ bá wa sọ. Ànábì sallallahu ibi tẹ́ ti mọ̀ pé kò ń ṣàwàdà lódodo. Ànábì kọ́ wa ní gbólóhùn àdúrà kan tó yẹ pé ó yẹ káà mùsùlùmí máa ṣe. Ànábì ní káà mùsùlùmí máa bẹ̀ Ọlọ́run pé Allahumma Olúwa wa arina al-haqqa haqqan, jẹ́ ká rí òdodo ní òdodo, ká wá dámọ̀ lódodo, warzuqna tibaa, ká wá lè tẹ̀lé. Ìtumọ̀ náà ni pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kéèyàn rí òdodo kó dẹ̀ wá dámọ̀ yẹn, ọ̀tọ̀ tún nìyẹn. So ẹlòmíà rí òdodo wájú wọn kò ní mọ̀ kókó mọ̀ nǹkan tó ń jẹ́ òdodo, kò ní mọ̀ pé òdodo ni. Lẹ́yìn náà ọ̀tọ̀ tún ní pé kéèyàn tún lè ṣe ìṣesí òdodo, kéèyàn lè mú lò. Ànábì ní ká máa bẹ Ọlọ́run fún wọn. Wa arina al-batila batil, Olúwa jẹ́ ká dá irọ́ mọ̀ ní irọ́. Lẹ́yìn náà warzuqna ijtinaba, ká wá lè jìnnà sí. Sọ̀rọ̀ náà ni pé irọ́ number one, èèyàn tó wá jìnnà sí irọ́ tó dámọ̀ ní irọ́ yẹn nǹkan ńlá ni. Tó ń pé kò kọ́mọ̀ àwùjọ táwa yìí, social láwùjọ wa ní ìlú wa, nǹkan tí gbogbo àná mọ̀ pé ó bàlújẹ́ náà ni pé kò sódodo mọ́. Olórí ò sọ òdodo. Àwọn tó tún jẹ́ rúrọ̀ kíkà olórí náà ò sọ òdodo, ṣùgbọ́n wò pé olórí wa rèé, á wá sọ̀rọ̀ níbi tó lórí wa wà. Á wá sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ lọ ẹnu kan láìpẹ́ àwọn àgbàlagbà ṣùgbọ́n ẹ wá wà bọ̀ sí ọmọ ẹ̀dá ènìyàn. Tó bá wà níwájú adájọ́, tí adájọ́ ń lo constitution law ilé ayé tí àwọn ọ̀rọ̀ fúnra wọn, á wá káwọ́ kò. Ọmọdé ló ń dájọ́, àgbàlagbà ló ń káwọ́ kò lẹ́yìn.
president káwọ́kọ̀ lẹ́yìn fún adájọ́ because wọn tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé law ni law ń jẹ́ law kò kan àgbàlagbà kò kọ president kò kọ lórí kò kọ lọ́ra so ẹ̀yin ọmọ ìyá ẹ̀mọ́ ní Islam tí èèyàn bá máa jẹ́ ní òdodo ibi tí èèyàn ti ibi tí èèyàn máa tọ́ka sí bí Ọlọ́run ṣe kọ́ wa ṣe máa jẹ́ ní òdodo rẹ o Ọlọ́run ni yá ayú alladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo ìtakùnlá ẹ bẹ̀rù Olúwa yín wa kunu ma'a sadiqin ẹ máa wà pẹ̀lú àwọn olódodo èèyàn ìtumọ̀ náà ni pé nǹkan tó ń bí òdodo ni pé kéèyàn bẹ̀rù Ọlọ́run ìyẹn tó bá bẹ̀rù Ọlọ́run kò ní lè wà pẹ̀lú òdodo kódà tó òdodo ẹni tó bá gbé òdodo kó bá jẹ́ kèfèrí ẹ wà pẹ̀lú ẹ mú òdodo gbégbé lẹ́yìn gangan ni ẹ nílò ẹ support ẹ pẹ̀lú òdodo yẹn kódà kó jẹ́ kèfèrí Olúwa fi ń sọ pé yá ayú alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo pè yín o kunu qawwamina lillahi shuhada'a bil qisti ẹ dájọ́ ẹ dúró ṣinṣin pẹ̀lú láti máa ṣèjẹ́rìí fún Ọlọ́run tó yẹ kí èèyàn bá máa wà tó máa wà pẹ̀lú àwọn olódodo èèyàn á gbọ́dọ̀ mọ nǹkan mẹ́ta yìí ó ṣe pàtàkì ó náà ní pé Ọlọ́run ẹ̀ tó dáa ló gbọ́dọ̀ dúró tì Ọlọ́run ní ká máa sọ òdodo òdodo tí mo fẹ́ lọ jẹ ṣe ìjẹ́rìí ṣé òdodo máa sọ mẹ́ẹ̀ àbí wọ́n wò pé bàbá mi rè o ìyá mi rè o àwọn ẹni tèmi rè o èèyàn níwó bẹ́ẹ̀ èèyàn wọ Ọlọ́run lẹ́yìn náà allegiance ẹ̀ á wà pẹ̀lú ànábì Muhammad kí ànábì sọ́sọ́nà sọ lẹ́yìn náà Islam ad-dinul haq lọ́nà pé ẹni tó rán Islam wá òdodo ẹni tó fi rán ẹni òdodo ibi nǹkan tó wá fi rán òdodo dinul Islam nǹkan mẹ́ta èèyàn máa gbé síwájú Ọlọ́run fi ní pé wala yajrimannakum shana'anu qawmin ala ta'dilun ẹ má jẹ́ kí ìkórè àwọn kan mú yín kẹ́ má ṣe déédéé o ihdilu ẹ ṣe déédéé o huwa aqrabu lit-taqwa eléyìí ló súnmọ́ ìbẹ̀rẹ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé ṣẹ́rí òdodo tá à ń sọ yìí Ọlọ́run ni kódà kó walau ala anfusikum ibi tẹ́tí fẹ́ lọ ṣe ìjẹ́rìí òdodo kódà tó bá jẹ́ kó máa bù yín kù bóyá máa takọ ara yín bóyá ó máa jẹ́ ní àjẹfẹ́kùn ojú àtìn Ọlọ́run ní òdodo náà ní kẹ́ ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ àwọn ìwà lìdí kódà tí ó jẹ́ pé àwọn òbí ló jẹ̀bi ẹ wá lọ sọ fún pé àwọn òbí wọn lọ́jọ́ jàlè Ọlọ́run ní ẹ má ṣe bẹ́ẹ̀ kódà kó jẹ́ àwọn òbí ẹ takò wọ́n níbi tó òdodo bá wà o wà aqrabina àwọn mọ̀lẹ́bí ẹ takò wọ́n níbi tó òdodo ní kẹ́yìn bá lọ o ẹ má báyàn lọ torí emotion ẹ báyàn lọ pẹ̀lú òdodo Ọlọ́run kí ló ń jẹ́ òdodo nǹkan t'Ọlọ́run sọ nǹkan t'Ànábì sọ nǹkan tí ṣàríà Islam mú wá yakuna ganiyyan aw faqiran kódà kó jẹ́ olówó ní onítọ̀hún pé tí bá lọ sọ òdodo fún wọn kò ní máa ní fún mi ní sálárì mi mọ́ kò ní fún mi lówó mọ́ ẹ mọ̀ pé níyẹn ló ba system wa jẹ́ nílùú wa torí pé àwọn èèyàn ọlọ́lá ló fẹ́ lọ sọ pé nǹkan tó ń ṣe yìí kò wà òkè nínú ẹ̀sìn máa wo bí ẹ dákẹ́ yẹn ló kó bá wa nílẹ̀ wa ṣé àwọn funfun ibi tí òdodo wọn dé nínú pé wọ́n fẹ́ máa tó bá fẹ́ ṣe ìṣesí wọ́n ṣe ìṣesí òdodo because àwọn ò ní báyìí wọ́n pé ẹnìkan ó náwó wọ́n á gbé lọ sí kíní ni àwọn ò ní báyìí wọ́n pé àgbàlagbà nìkan gbogbo everybody ọmọ pé constitution la máa tẹ̀lé àní tẹ̀lé emotion but nílùú wa àwọn kàbá àwọn àgbàlagbà àwọn kíní so ló fi bá pé system wa ò dáa torí pé kò sí òdodo mọ́ Allah subhanahu wa ta'ala nígbà tí ó sọ̀rọ̀ nípa òdodo yìí fún wa Ọlọ́run tún wá sọ fún wa pé wala talbisul haqqa bil batil wa taktumuna al haqqa wa antum ta'lamun ṣé ẹ máa mú ẹ má fi irọ́ bò òdodo mọ́lẹ̀ torí pé ibi tó òdodo bá wà ní púpọ̀ ọgbà ìwọlẹ̀ kan ló máa jó gbogbo àwọn èèyàn tó bá mọ̀ yẹn á kọ̀yìn sí yín àsìnà pé o wà lórí òdodo yẹn jó tí àwọn èèyàn á takò ẹ àwọn èèyàn á tàbùkùn ẹ wá ìgbà táwọn òbí sọ̀sán mú òdodo bá wọn èèyàn rí lọ́mọ àná bí èsì tẹ́lẹ̀ honest man lọ́mọ sí tẹ́lẹ̀ nígbà tó dodo dé ọ̀dọ̀ wọn báyìí ni wọ́n rò pé á lòdì sí wọ́n tàbùkùn òun lè kàn dé àtàwọn sàábẹ̀ ló jó ti òdodo yẹn ní Islam ti wá kàn wá lé ni ẹ̀yin mọ̀ ìyá mi Islam tó bá ti jó ti òdodo tó bá ti ń ṣe ìṣesí òdodo àwọn èèyàn ní nífẹ̀ẹ́ ṣùgbọ́n ó gbọ́dọ̀ wo bẹ́ẹ̀ lọ́lọ́run sọ pé ẹjọ́ ti Ọlọ́run ṣúwádà ẹjọ́ ti Ọlọ́run kódà kó jẹ́ ẹnìkan lẹ́wà lójú ọ̀nà yẹn torí pé ọba tó dá ẹ tó ní ẹ tó ń bọ̀ ẹ tó máa gbà mí ẹ tó máa padà jẹ́ bọ̀ sí ìyẹn ó máa wò ó níwọ̀n pé kí ni lágbájá máa sọ ó máa try láti máa cover the uncoverable ẹ̀mọ̀ yàrá ó ti mọ̀ pé òdodo lè tẹ̀lé Ànábì sọ̀sọ́lá nínú ẹjẹ́ pàtó kan fún yìí Ali gbogbo alamọ Ali lọ́dí àánú ibn Abu Talib Ali yìí ibn Abu Talib Ali yìí lọ́jọ́ kan ó wọnú ọjà ó wá ṣèṣì rí ọ̀kan nínú àwọn nǹkan ogun ẹ̀
shield tó máa fi ń defend lójú ogun ó rí tí ẹnìkan pàtẹ tó jẹ́ yẹ̀wúdí pàdé ẹ̀ ó wá lọ bá yẹ̀wúdí yẹn kí ni ìjọ tèmi gan ni nígbà tó bẹ̀rẹ̀ sí ń wà mí èmi mo lélẹ̀ wọ́n jí lọ́wọ́ mi ni yẹ̀wúdí yẹn ni rárá ìwọ báwo ló ní eléyìí so yẹ̀wúdí yẹn yarí sí pé òun kan ló ní Ali Amiru Muminin ní nígbà yẹn òun ló ń darí gbogbo mùsùlùmí gbogbo òun ni leader bíi president yàtọ̀ nípa ó jẹ́ Amiru Muminin nephew Ànábì sọ̀sọ́lá ni ó tún wá fẹ́ ọmọ Ànábì sọ̀sọ́lá ó tún wá bí àwọn ọmọ rẹ̀ ṣẹ́rí Ali wá kò bá jà kò lo agbára yẹn pé káwọn ọmọ ẹgbẹ́ kó olómọ kódà kò sọ pé òun ló jí ó kàn ní kíní yẹn wọ́n jí ni so Ali wá mú ẹjọ́ ẹ̀ lọ bá adájọ́ tá a lè yàn president wa mú ọ̀rọ̀ ẹ̀ lọ bá ẹni tó yàn síbẹ̀ pé bá wa adájọ́ wa pe yẹ̀wúdí yẹn Ali wá jó yẹ̀wúdí náà wá jó sí ẹgbẹ́ president àti ọmọ ìlú tó ní ìtumọ̀ nínú ìlú á jó papọ̀ wọ́n wá fèsì adájọ́ ní pé ó mọ̀ pé Ali ló yàn òun Ali lórí mùsùlùmí Ali ní ẹni tó kọ́kọ́ wọnú Islam gẹ́gẹ́ bí nǹkan táwọn afáà mi sọ òun ló kọ́kọ́ gba Islam ó jẹ ogun púpọ̀ pẹ̀lú Ànábì sọ̀sọ́làm ó tún wá jẹ́ mọ̀lẹ́bí Ànábì sọ̀sọ́làm ó tún wá bímọ tí Ànábì sọ̀sọ́làm nípa àwọn ọmọ Hasan àti Hussein tó máa darí àwọn ọ̀dọ́ ní àìjọ náà ó tún wá fi ọmọ Ànábì sọ̀sọ́làm tó máa jẹ́ Queen Fatima ní àìjọ náà la ilaha illallah so adájọ́ yẹn wò yẹn adájọ́ yẹn wá rò pé ẹjọ́ rẹ o Ali kí ni ẹ̀rí ẹ̀ Ali ọ̀dẹ̀lá ní ẹ̀rí mi kan nìkan ni mo ní òun náà ní pé ọmọ mi Hasan ó mọ̀ pé ìmọ̀ ní adájọ́ ní ṣé o ní ẹ̀rí mi ó ní òun ní ẹ̀rí mi adájọ́ wa ní ok tọ́rọ̀ bá rí báyìí Yẹ̀húdí ló jàre ìwọ ló jẹ̀bi because a lè fi ọmọ tó bí ọmọ ẹ̀ a lè fi ṣẹ̀rí kò lè wọlé ọmọ ẹ̀ ni bí adájọ́ ṣe sọ báyìí a lè ó pẹ̀yìn ṣe ó dojú pé ẹ̀yọ̀ ń lọ tiẹ̀ ní jẹ́jẹ́ lè kó bá jà ẹ mọ̀ pé lórí ẹ̀mí nǹkan tó dá lójú pò ló ní ó rí gbogbo àmì tó ṣe sí lórí ẹ̀mí ó yẹ ẹ̀yìn àmì ẹgbẹ́ adájọ́ pẹ̀lú kíní Ali ò ṣe bẹ́ẹ̀ ó yẹ para ẹ̀ àwọn sàbẹ̀ Ànábì àwọn tó ń yẹ para wọn ni wọ́n mọ̀ pé èdèlú ó wà àkọ́bùrẹ̀ takwa ó ti dájọ́ eléyìí ni nǹkan tó ṣe déédéé ọlọ́run ní pé ẹ ṣe déédéé o tó ń pè déédéé yẹn ló máa gbé ń súnmọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀mọ̀ ìyá mi bí Ali ṣe ń dojú padà sẹ́yìn tó ní kó máa lọ láì ní Yẹ̀húdí nínú kan pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu lẹ́ni o mo gba Islam o mo wọ ní Islam tọwọ́ tẹsẹ̀ kí ni ìdí tó ń pé Ali ló lórí ìwọ tó yàn síbẹ̀ ló wá dájọ́ lórí ẹ̀ ó tún wá dájọ́ kínní fún pé kò nẹ́rìí ó dẹ̀ mọ̀ pé Ali ò lè parọ́ èèyàn tó gbẹ́sìn Islam lárugẹ ó tún wá takò Ali ò tún wá takò ẹ̀ lórí yẹn ò tún eléyìí ó ṣe mọ̀ ṣẹ̀rí ibi tó òdodo bá wà ibi tí tẹ bá ṣe òdodo pẹ̀lú Ọlọ́run tẹ ṣe pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run tẹ gbọ́nà síwájú nǹkan á tó wà nǹkan á ríyànjú ìdí táwọn èèyàn fi fẹ́ máa ṣe òdodo náà ni pé àwọn pé nǹkan tá a ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ẹlòmíì ò lè filẹ̀ àwa sọ òdodo pé kò lè kó rí báyìí let's look in the past àwọn bàbá wa lọ sí ń ṣe bọ̀ ẹ wá ní ká wá ṣe ń jẹ ẹ dákun so ìdí tí society ò fi tò náà ni pé àwọn èèyàn ò fẹ́ changes nígbà míì changes ọ̀nà méjì lómi wá nígbà kí èèyàn lo forceful way or kí èèyàn rọ̀ fún wọn èèyàn wá study àwùjọ pé àwọn ilé tí bá rọ̀ fún changes tí mo fẹ́ make kò ní ṣiṣẹ́ tó àwọn ilé tí bá ń ṣe kínní changes ẹ máa dé nígbà tí Ànábì sọ̀sọ̀ nígbà tó wọnú Mẹ́kà táwọn Mẹ́kà fẹ́ ní àwọn fẹ́ kọjú ti Ànábì Ọlọ́run ẹ kọ́kọ́ rọ̀ fún wọn lẹ́yìn náà ẹ wọlé la ilaha illallah èèmọ̀ ìyá mi ní Islam ẹ jẹ́ àjọ ti òdodo níbikíbi tá a bá wà nínú ilé wa ni nínú ìta ni ẹ má jà torí pé àwọn èèyàn wa àmàṣekà wa jó ti rọ Ọlọ́run máa àkáǹtì fún wọn Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó sọ nínú ayé àti màá fi parí inna Allaha ya'murukum Ọlọ́run ní kó ń pàṣẹ dáadáa fún yín an tu'adduna amanati ila ahliha ẹ fún àwọn ẹlẹ́tọ̀ ní ẹ̀tọ́ wọn wa idha hakamtum bayna an-nas ẹ dájọ́ pẹ̀lú láàrin àwọn èèyàn an tahkumu bil-'adli pẹ̀lú déédéé ni o inna Allaha ni'ma ya'idukum bi déédéé tí mo pàṣẹ fún yín àánú ni mo ní sí yín mo fi ní kẹ́ máa ṣe déédéé tí oníkálukú bá ṣe déédéé nǹkan máa bàjẹ́ inna Allaha kana sami'an basira Ọlọ́run gbọ́ Ọlọ́run rí gbogbo nǹkan tá à ń ṣe Allahumma arina al-haqqa al-haqqa warzuqna ittiba'ahu وأرنا باطلا باطلا وارزقنا اجتنابه آمين يا رب العالمين سبحانك وبحمدك ونشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين